ṣe ń parọ́ kan fún ọ tá a fẹ́ ṣe mùsùlùmí tá a fẹ́ ṣe mùsùlùmí sáà kọ́ mt orí ẹ̀ náà. wọ́n lè gbọ́ mi yọ wọn ṣàbòsí ni o. ìyẹn náà ló apply sọ̀rọ̀ ajá jíjẹ mẹ́kẹ́ gbọ́ àyà yẹn ni o. gbogbo àfáà tó bá sọ pé ajá jíjẹ àràámù ni ẹ fún ní àyà méjèèjì ẹni kó ṣàlàyé ẹ̀ fún yín kò tó bẹ́ẹ̀ ó máa paná ni. ẹ bá kalaba ẹ bá kà yóò bá méjèèjì Quran chapter 6 Surah An-Ni'am verse 145 to 146. Now màá wá lo just 17 or 18 minutes kí n fi play fídíò ẹ̀ in tó dá wàhálà lẹ̀ kì í ṣe èmi gan ló ń bá jà ó ń bá Ọlọ́run jà àkọ́kọ́ ní gbogbo ìlú Ṣakí àtọ̀yọ́ gbogbo Òkè Ògùn generally mi rò pé àfa Ọlọ́run kan dìde tó ní kẹ́yìn mùsùlùmí máa jẹ ajá Ọlọ́run ní fi irú ẹ̀ sínú ìlú yìí. àmín. ṣówà látijọ́ tèmi ti délé ayé òwe tẹ́yìn bàbá mi ẹ̀yin ìyá mi máa ń pa ni pé a kì í pín tan ajá kan lè máa mọ̀. ṣé àwọn àbá rẹ lẹ Yorùbá ló kọ Kùránì. Adégúnwà ní lè máa mọ̀ gan lè pa ajá ẹ rí. ǹjẹ́ a lè jájá. látẹnu mi direct látẹnu lọ tó bá lè jájá máa jẹ. ìwọ tó bá fẹ́ jájá máa jẹ. kò ń ṣàràmù o. òwe tó máa ń gbọ́ ni pé àìkíkan ajá ó pọ̀ lè mọ́ mú. bọ̀ lọ́wọ́ yìí ni wọ́n ń gbọ́ lè pa fún ara ẹ̀. ló bá tán. kò ní kó ṣe kíkan. bọ́lá bá wá yọ ní kéwú wọn á ní ká jajá èèwọ̀ ni ká jajá kò ń ṣẹ̀ṣẹ̀ fún mùsùlùmí. ká jẹ ajá kò ń ṣèwọ̀ fún mùsùlùmí. ká jẹ ejò èèwọ̀ kọ́ ká jẹ ológbò èèwọ̀ kọ́ ká jẹ ìkookò kò ń ṣèwọ̀. A few moments later. tó ní wọn ń gbọ́ mi yé ni wọ́n lè gbọ́ mi yé wọn máa ṣàbòsí ni o. ìyẹn náà ló apply sọ̀rọ̀ ajá jíjẹ mẹ́kẹ́ gbọ́ àyà yẹn ni o. gbogbo àfáà tó bá sọ pé ajá jíjẹ àràámù ni ẹ fún ní àyà méjèèjì ẹni kó ṣàlàyé ẹ̀ fún yín kò tó bẹ́ẹ̀ ó máa paná ni. ẹ bá kalaba ẹ bá kà yóò bá méjèèjì Quran chapter 6 Surah An-Ni'am verse 145 to 146. ká jẹ ajá kò ń ṣèwọ̀ fún mùsùlùmí. ká jẹ ejò èèwọ̀ kọ́ ká jẹ ológbò èèwọ̀ kọ́ ká jẹ ìkookò kò ń ṣèwọ̀. Kùránì máa sọ ṣé ìmọ̀ kọ́ ni. nígbà tá a mọ́sẹ́jì wájọ́ sí pé Kùránì ní kéèyàn mọ́ jajá kò sì ní kéèyàn mọ́ sìn ó la ajá ń gbúwà gbé ọkọ̀ ẹ̀ lónà tó mú wá. nígbà ilé ìwà mu wá nísìn bọ̀dá yín rọ́pọ̀ jù ustaz rọ́pọ̀ jù tó fẹ́ takò kí ló fi takò kò rí Kùránì takò ó wà sọ pé ó ní àwọn àbáwá ńlẹ̀ Yorùbá ń sọ wípé mo lè pín tajá kó takò kókó wò lè pín tajá kó kan lè mọ́mù ṣé àwọn àbá rẹ̀ ńlẹ̀ Yorùbá ló kọ Kùránì ó fẹ́ takọ̀rọ̀ Quran ó wá ń fi ọ̀rọ̀ Yorùbá takọ̀rọ̀ Quran ní fúgàmì ọ̀rọ̀ Yorùbá mélòó ló mọ́ sọ so ẹ̀yẹ̀ sẹ́mo yẹ ọ̀rọ̀ tí Yorùbá sọ olóòwò kan tí Yorùbá sọ tán ní ìmọ̀lẹ̀ òsì kíní kan wípé ẹ̀sìn mọ̀lẹ̀ ẹ̀sìn kíní àwọn ọ̀rọ̀ tí Yorùbá sọ tako ẹ̀sìn mọ̀lẹ̀ ìwé ìṣe múlò láti jọ tẹ́gbà Yorùbá sọ wípé wọn èkúta ajá kú kalẹ̀ mọ́nù bẹ́ẹ̀ ni àwọn bá ní bímọ̀lẹ́ òwò gbàgbàlà wí ìmọ̀lẹ́ òsì wọ́ mọ́ ìmọ̀lẹ́ òwò mọ́ wọ́n ní bímọ̀lẹ́ òwò gbàgbàlà ìmọ̀lẹ́ òsì wọ́ mọ́ àbí oríwọ̀ ìmọ̀lẹ́ sí wá láti jọ́ ó wá kọ́ mọ̀ yà mí lẹ́nu pé ẹbí ṣé àwọn mùsùlùmí Nàìjíríà àtàwà wáyé ṣé wọ́n mix ẹ̀ papọ̀ ni wọ́n fẹ́ máa kó wẹ̀ papọ̀ ni àbí wọ́n fẹ́ dá ẹ̀sìn yẹn nìkan yọ ibi tó bá ti fẹ́ fẹ́fọ̀ wọn wọ́n sàdé sáré wà ó ní pé nígbà tí ọ̀rọ̀ orin tó fẹ́fọ̀ wọn
wọ́n ní àwọn bàbá máa ń kọrin wọ́n mọ̀ sí kíní kékeré kan nígbà tí ó fi bọ́ wọn ó ní ọkùnrin kúrò ní sọ́pọ́ọ̀tì òní ìrùkúrò láti sọ pé ẹgbẹ́ ẹ̀ta ní kọrin ẹni òfò ni ẹni ibú ni ipò lórí ibú lẹ́nu tó ń kọrin àtẹ tó ń kọ fún àtẹ náà kọ fún wọ́n ní pé yóò fẹ́fẹ́ ọmọ wọ́n sá sọ́dọ̀ àwọn bàbá pé inú àṣà wa lórí kíkọ wà inú kíríkà ní kíkọ wà wọ́n á sá kí ní tó fífẹ́ wọn náà ń ṣe wọ́n wá ń sá wọn sá kí nígbà bọ̀dá yín wá fẹ́ tako Ajanguwa bọ̀dá yín ìstáàsù rọ́pọ̀jù tó fẹ́ tako Ajanguwa ó sọ wípé àwọn bàbá wa wọ́n sọ wípé ìpín ẹ̀pẹ́ tajá kó kalẹ̀ mọ́ mú àríwọ̀ kájá nínú Kùránì ibi tí Kùránì sọ wípé kí wọ́n mọ̀ jájá kí wọ́n mọ̀ sìn mo sọ pé Islam sẹ́ olùsí wọn torí ẹ̀ ṣe olùsí wọn torí ọmọ kò tẹ́ ẹ̀ bá lọ́dún lẹ́bù kò wá kó pé ajá jẹ́ kí n sìn náà jẹ́ kí n sìn ọ̀ṣẹ́ṣán jọ̀gì kan bọ̀tẹ́ tí ó lówó àwọn àáfà àwọn onímọ̀ kanra ẹni tí àti lówó ní Islam mọ̀ kanra ẹni tó wá lówó ní Islam wá ń ṣe yóò àfẹ́ mọ́ takò ogun tán nínú Islam fàyè gbowó sáàmù fi òṣìṣẹ́ Islam nǹkan fẹ́ ìbúdú Islam táwọn fẹ́ nu ẹwà ìgbà tá a ti ka bá sí i pé Kùránì gbà tó dákú gbẹran tó takò kò dákú ajá mẹ́rin rárá ó tún ní ẹlẹ́ fajá sí ó tún ní Kùránì sọ pé a tún lè fajá sí ọdẹ ẹran tí ajá bá tún pa káyọ̀ ṣe bí sinmi láìsí ká tún jẹ táyà bá pàjá gbó tí yóò sọnù ni àwọn Saudi gbó kí ni làwọn Saudi ti rí ẹwà àwọn Saudi bó ń gbẹ́já sáré Douglas wà Saudi inú ní kíni jẹ́dá àwọn gan ajá ń sin kiri báyìí síbẹ̀ ní gbogbo àwọn fídíò yẹn tó máa ń mú wá tájọ́ wọn ní kiri báyìí tó ń bá ṣeré Nàìjíríà mùsùlùmí olòṣì ẹ̀yin ẹ ti mọ̀ yọ̀ sọ́jọ́ sọ́lọ ẹ mọ̀ mọ̀ ju àwọn èèyàn ẹ lọ bàbá wúlò láti ẹ̀ sọ̀rọ̀ sí mọ̀ mọ̀ bàbá wúlò láti sọ yí pé ó ní mú ọmọ ìgbé bò lè ṣe sọ pé òun bí gbogbo ọmọ rẹ kú ṣe jù ìgbésí ayé ẹkú rẹ tí ó máa fi bù mùsùlùmí fẹ́ràn ẹ̀rọ pọ̀ mùsùlùmí sọ wípé wọ́n ní sọrí ọlọ́wọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ ni bí ọmọ ṣe kú tó báyìí gbogbo ọmọ ẹ̀kú gbogbo rẹ̀ ẹ̀kú kò sí ṣe ń pa àgọ̀ fún ọ táyà fẹ́ ṣe mùsùlùmí táyà fẹ́ ṣe mùsùlùmí sáà kọ́ mt orí ẹ̀ náà sáà kọ́ mt orí ẹ̀ náà torí mùsùlùmí Nàìjíríà wọn gan tó bá ń lọ báyìí tó wà láwọn mùsùlùmí tó wà kóra wọn jọ kẹwò pé àwọn olórí kúkú set of people kẹwò pé àwọn olórí kúkú set of people kóra wọn jọ tó lórí ìwé kúkú dé fi bẹ́ẹ̀ aláwọ̀ bọ̀dá wa tó tún káwé ìsìnkú Nàìjíríà ò ní sórí rẹ̀ aláwọ̀ bọ̀dá wa tó tún káwé wọ́n wà kó wọn jọ mo bá ní dókítà mo bá ní dìgírì wọ́n wà kó wọn jọ wọ́n wà máa sọ̀rọ̀ fún wọn wọ́n tún wọ́n máa bẹ̀rẹ̀ question nínú rọ́tí ètò ìwájú wọn pa wọ́n ní pẹ̀lẹ́ question wọ́n ní pẹ̀lẹ́ question from experience tó ń rí o tí wọ́n pẹ́ èyí tó kọ́ kàrò jáde láti inú àdìtì experience àwọn ará Saudi ló fi mú instance wá tí bọ̀dá ibà àwọn bọ̀dá tó láwọn gba dókítà gba gbogbo ẹ̀ tí wọ́n jókòó wájú àwọn ustaz Ajanguwa táwọn náà ń gbọ́ lecture nígbà wọn bá tún bẹ̀rẹ̀ question wọ́n wà tún lọ mú nínú story tó lọ fún wọn wọ́n tún lọ mú question wá wọ́n lè mú ìbéèrè wá nú in tó ń dun àwọn lọ́kàn nínú story tí Arabi gbélẹ̀ pàrà tó múlẹ̀ táwọn náà bá fẹ́ béèrè nínú pàrà tó múlẹ̀ náà ó tún béèrè àwa rí pé ó dàbí pé kọ́síọ̀ ti wá bóyá kọ́síọ̀ ló takura wọn ni bóyá ẹ̀sìn ló takura wọn ni kò yé wa mọ́ kò tó yé wa bọ́ọ̀lù ti fẹ́ yé wa tí wọ́n ti ní ẹ̀mọ́kọ̀ọ́ni wọ́n ní ìsìn ẹ̀yà àmì náà òbí rere ni òbí àwọn kọ̀mọ́dù di ayé lóyún àwọn làbáyíká sẹ́yìn lẹ́sìn jù sẹ́yìn lẹ́kínú jù sẹ́yìn ẹ̀mọ́kọ̀ọ́ni mọ́ àbẹ́ gbọ́dọ̀ àwọn fáyín ẹ̀mọ́kọ̀ọ́ni mọ́ ni wọ́n bí ayé ẹ̀mọ́kọ̀ọ́ni ebi ó pa ẹlẹ́gbọ̀kadà alájí bàṣọ alájí bàṣọ alájí bàṣọ alájí bàṣọ alájí bàṣọ àwọn tó jẹ gbọ̀kadà pọ̀